wọ́n ní orí gbígbẹ ní wá ń jẹ fún orí tútù. Orí gbígbẹ ti yarí o, kò wá ń jẹ fórí tútù mọ́. Wọ́n ti ń kà bòròbòrò nílé ẹjọ́, wọ́n ti ń kà bòròbòrò ní àgọ́ ọlọ́pàá. Evangelist, babaláwo, fìjìláńtẹ́, ọmọ yahoo, wọ́n ti ń kà bòròbòrò lágọ̀ọ́ ọlọ́pàá lórí ẹ̀sùn kíni? Orí gbígbẹ lọ́wọ́ Evangelist, supply fún babaláwo látọ̀dọ̀ fìjìláńtẹ́. A kú déédé òye gbogbo ojú tó ń wò mí káàkiri àgbáńlá ayé. Ẹ káàbọ̀ sí ìkànnì yìí níbi tí ẹ ti máa ń gbọ́ ìròyìn ọlọ́kan òjọ̀kan. Mo tún ti dé lóòrọ̀ yìí láti wá fi tó wa létí ìròyìn tó ń lọ tó dé sí inú ìwé ìròyìn ní yàjóyàjó. Bí ẹ bá wo inú ìwé ìròyìn lọ́sẹ̀ tó kọjá, the Daily Post, tàbí ẹ bá gbọ́ ètò yìí, ẹ bá wo ìkànnì yìí, ni ọ̀rọ̀ yìí ti ń jà rìnrìn bọ̀. Ní ìpínlẹ̀ Ondo, ní ibi tí a pè ní Eléwúro area, ní ìpínlẹ̀ Ondo ló ti ṣẹlẹ̀, ní local government tí a pè ní Ondo West. Ibẹ̀ ni ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀, níbi tí ọwọ́ ti tẹ ọmọ yahoo kan. Báwo lọ́wọ́ ṣe tó? Bí ẹ bá ka ìwé ìròyìn lọ́sẹ̀ tó kọjá tàbí ẹ bá gbọ́ ètò yìí, níbẹ̀ ni a ti sọ wípé ọmọ láńlọ́ọ̀dù ẹ̀, ọmọ yahoo yìí, ọmọ láńlọ́ọ̀dù ẹ̀ ló tú fó. Ọmọ láńlọ́ọ̀dù ẹ̀ ló gẹ̀ẹ́tì ẹ̀ níbi tí ó kó orí gbígbẹ tó kó sí àti àwọn nǹkan tó ń lò. Àwọn ọmọ yìí ni wọ́n ń ṣeré ipá, ni wọ́n rí níbi tó kó sí ní ẹ̀gbẹ́ kọ́nà àpátímẹ́ǹtì ẹ̀. Eléyìí ló mú kí láńlọ́ọ̀dù ẹ̀ kó lọ fẹjọ́ sùn ní àgọ́ ọlọ́pàá wípé òun rí tó, ẹ wá bóun wo tẹ́nàntì òun tí àwọn ọmọ wọn láwọn rí orí gbígbẹ ní àpátímẹ́ǹtì ẹ̀ o. Látọ̀sẹ̀ tó kọjá yìí ni àwọn ọlọ́pàá ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí. Eléyìí ló fà á tí ọwọ́ fi wá ba Evangelist, tọwọ́ fi ba fìjìláńtẹ́, tó fi dọ́dọ̀ babaláwo. Ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ ọmọ yahoo ló ti di gbóǹyẹ̀kẹ́ o. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ọmọ yahoo tá à ń perí tí orúkọ rẹ̀ ń jẹ́ Franklin Akínyọ̀súyì, òun ló ní iṣẹ́ ayafọ́tò ayàwòrán ni òun kọ́ o, tí òun sì tún ń ta aṣọ eléyìí tí a ń pè ní bùtíìkì. Ó ní ṣùgbọ́n nígbà tí ajé ò ṣe bẹ́ẹ̀ búgbájẹ mọ́, tí nǹkan ò dàbí alára, tí àwọn èèyàn ò pè fún fọ́tò yíyà, bákan náà wọn ò sì wá ra aṣọ. Eléyìí ló fà tó ń fún gbà. Ṣé bóun ó ti mọ wá bọ́ lélẹ́yìí ló bá lọ rè ló ń bá sọ fún ọ̀nkùlù òun kan wípé ẹ jọ̀ọ́ ẹ yọ ara ń lọ́wọ́ o, ajé ò búgbájẹ ní ẹ̀hà ọ̀dọ̀ òun mọ́ o. Ní bàbá yìí bá mú lọ sí ọ̀dọ̀ babaláwo. Babaláwo yìí náà ń pe orúkọ rẹ̀ ní kí lorúkọ babaláwo yìí? Wọ́n pè ní Oyèládé Sàráfà. Oyèládé Sàráfà ní orúkọ babaláwo tí à ń wí yìí. Ní ẹ̀gbọ́n rẹ̀ Evangelist yìí ló mú lọ síbẹ̀ wípé ọ̀dà ọmọ yìí ní ajé ò fi bẹ́ẹ̀ búgbájẹ o, ẹ bá ń ṣe àájò fún un. Ní bàbá yìí ní òkè dúró, a ṣe àájò fún ọ o, tó bá di ìgbà báyìí nínú oṣù Nọ́fẹ́mbà eléyìí tí a wà yìí o, kọ́ wá gba ohun tí ààbọ̀ pèsè sílẹ̀ tí wọ́n máa lò tí ajé ò fi bu igbá jẹ o. Nígbà tó máa padà débẹ̀, babaláwo tí a kọ orúkọ rẹ̀ ní Oyègòkè Dáre, ẹ má bínú, tí a kọ orúkọ rẹ̀ ní Oyèládé Sàráfà ní orúkọ babaláwo yìí. Babaláwo yìí bá gbé orí, ó gbélé lọ́wọ́ pé gbà, máa gbé lọ sílé. Tó o bá ti gbé orí yìí délé,
tó bá ti di gbogbo ọjọ́ àlàmísì ọjọ́ Thursday kó o mú ọṣẹ kó o máa fi ra orí yẹn àbí kó o mú orí yẹn kó o máa fi ra ọṣẹ yìí tó o bá ti fi ń ra kó o máa pògèdè sí i bí ọ̀nà tí máa sọ pé orí tútù àbí orí gbígbẹ ní máa pé máa wá oúnjẹ fún orí tútù kó o máa pe ògèdè sí o. nígbà tó ṣe léyìí fún oṣù kan ó rí wípé kò sí yàtọ̀ wọn ò pè fún fọ́tò yíyà bákan náà kò sí ìyàtọ̀ sí ní ṣọ́ọ̀bù tútù ní bí omi àmù ṣe ni gbogbo ẹ̀ dákẹ́ rọ́rọ́rọ́ bíi Sunday inú àwẹ̀ kí leléyìí lẹ́yìn oṣù kan babaláwo sì ti gba 200,000 lọ́wọ́ òun ò ní gbà òun tó ń mọ gẹ̀ẹ́sì lọ kólé ẹnìkan kẹ́nìkan wá pé òun ó gẹ̀ẹ́sì kólé òun àfàìmọ̀ ká mọ́ rí 200,000 tí babaláwo gbà lọ́wọ́ òun àfi kó òun lọ gba nǹkan òun padà eléyìí ló dá wàhálà lẹ̀. níbo ó dọ́dọ̀ babaláwo ní kò sí ní tó jọ o kó àti gbá àtagbọ̀n àti tí wọ́n kó fún ọ orí àti nǹkan mọ́yà kó lọ òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ o lóyìí kó wálé eléyìí ló fà á tí àwọn ọmọ láńlọ́ọ̀dù tí wọ́n fi rí níbi tó kó sí ó fìbínú kó pam sí gbẹ̀bẹ̀ náà yẹn fi rí pé orí rèé o bàbá. níbi tí wọ́n ti wá mú látọ̀sẹ̀ tó kọjá tí wọ́n ti ń fọ̀rọ̀ wá lẹ́nu tí wọ́n ti ń pọ̀ lọ́fun pọ̀ níkùn ló jẹ́ kó wá jẹ́wọ́ wípé ẹ̀sìn ń jẹ́jẹ́ Evangelist ìyẹn ni ọ̀nkùlù òun tó mò ń lọ sí ọ̀dọ̀ babaláwo wọ́n lọ mú babaláwo bó lọ̀rọ̀ ti rí babaláwo ní ẹ̀sìn òun jẹ́jẹ́ o ní ṣàìdọ́dọ̀ fìjìláńtẹ́ yìí ìlú Ìkìrun ló sì wà àwọn ọ̀dẹ Ìkìrun o àárẹ̀ àfẹsẹ̀ kan dé Ìkìrun láti lọ rí fìjìláńtẹ́ òun ló bọ̀ ń wá orí fìjìláńtẹ́ ló wá orí fún àwọn o òun lòún ṣiṣẹ́ fún orí nítorí ìdí èyí ọ̀rọ̀ kan gbogbo àwọn àgọ́ ọlọ́pàá ó diran wọn kàn lọ sí àgọ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo níbẹ̀. ta ló jẹ́ ká mọ ọ̀rọ̀ yìí agbẹnusọ ọ̀gá ọlọ́pàá eléyìí tí a porúkọ rẹ̀ ní Fúnmiláyọ̀ Olùsànyà eléyìí òun ló fi ọ̀rọ̀ léde wípé ohun tó ń ṣẹlẹ̀ ní àgọ́ ọlọ́pàá àtọ̀dọ̀ àwọn rí àwọn sì ti ṣe ìwádìí àwọn tí àwọn kórè o. Evangelist orúkọ rẹ̀ ń jẹ́ Oyègòkè Dáre babaláwo ìyẹn jẹ́ Oyèládé Sàráfà wọ́n ní fìjìláńtẹ́ ìyẹn jẹ́ àṣekún ìlú Ìkìrun ni wọ́n ti lọ gba fìjìláńtẹ́ mú. ẹ wo àwọn tí agbójú okùn lé wọ́n ní àní agbójú okùn lé òjẹ́ ni a gba ẹ̀wà rí wọn báyìí bí ẹni afẹ̀yìntì rèé ọ̀nì wọn yẹ̀ wá gbálẹ̀ yìí ẹ wo fìjìláńtẹ́ tá a ní ọmọ bá wa sọ́ọ̀lù ẹ wo àwọn Evangelist tá a gbójú gbọ́kànlé pé àwọn ni wọ́n máa gbàdúrà fún wa bí nǹkan bá mẹ́hẹ̀ bí nǹkan bá ṣe bí ẹni pé kò fẹ́ jọra wọn. ẹ wo babaláwo tá a wò wípé ọ̀dà bọ́rọ̀ bá ń rojú ifá ni ẹ bá a bi léèrè òun rèé o orí èèyàn òun lókù tí wọ́n fi ń sọ̀rọ̀ ajé láàrin ara wọn. gbogbo ojú tó ń wò wá etí tó ń gbọ́ wa ẹ jẹ́ àfẹ̀yí kọ́gbọ́n ẹ̀yà bá wa share rẹ̀ fún àwọn èèyàn kẹ́ bá wa like program wa kẹ́ sì bá wa subscribe sí i. wọ́n ní ẹ jẹ́ ká máa fura bá a bá ń rìn ká máa fura o bá a bá ń lọ ṣọ́ọ̀ṣì ká máa fura sí Evangelist bá a bá sì ń lọ sílé babaláwo ẹ jẹ́ á mọ òògùn tí wọ́n máa gbé fún wa òun rèé. lẹ́yìn oṣù kan tí wọ́n ti ṣiṣẹ́ fún ọmọ yahoo tí a pe orúkọ rẹ̀ ní Franklin Akínyọ̀súyì ó rí wípé ajé ò fi bẹ́ẹ̀ kò búgbájẹ nǹkan ò rí bóun ṣe fẹ́ kó rí tọ́ lọ́ba yá agbóhùnsókè pé bí ẹ̀bì tí ọba pé kú yóò sáàfẹ́yìn fẹ́lẹ́yìn 200,000 òun babaláwo ẹ̀bùn kówó òun o babaláwo ní ọ̀dà sìnwún jẹ́jẹ́ òun nìkan kọ́ lòún pínwó Evangelist ń bẹ́ńbẹ́ ẹni tá a porúkọ rẹ̀ ní fìjìláńtẹ́ ó ń bẹ́ńbẹ́ o Dáre àṣekún jàre àṣekún ń bẹ́ńbẹ́ táwọn jọ pín owó àwọn ti ju àáké lówó àwọn ti pín o torí ìdí èyí báwọn bá sì jẹ́jọ́ gbogbo àwọn làwọn jọ lọ ọbẹ̀ lọ́ọ́ máa jẹ́ ẹjọ́ torí ìdí èyí gbogbo wọn ń bẹ ní àgọ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ń bẹ níbi tí wọ́n ti ń fi mú finá òfin lọ́wọ́ o níbi tí wọ́n ti ń ṣe ìwádìí bọ́bá tó ṣe ń lọ àmọ̀ jẹ́ ẹgbọ́ ìkànnì Atẹnuwíjọ́ TV òun lè ń gbọ́ níbi tí ẹ ti máa ń gbọ́ àwọn ètò oríṣiríṣi orúkọ tèmi ò yí padà Atẹnuwíjọ́ ní ìkànnì Atẹnuwíjọ́ TV ẹ jẹ́ á máa fura bá a bá ń rìn bá a bá ń ṣe ohun gbogbo ìbílẹ̀ mi ò dúró sí ní orí ìròyìn ètò òwúrọ̀ yìí ẹ kú déédéé wòyí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi ó dìgbà.